Aláròyé máa wí o. nítorí wàhálà tó ní wọ́n ń dá sílẹ̀ nínú ẹgbẹ́ ADC, Dino Melaye sọ̀kò ọ̀rọ̀ sí àjọ INEC. Dino Melaye, ọkùnrin aṣòfin tó ń ṣojú ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀, ti bẹnu àtẹ́ lu àjọ tó ń ṣètò ìdìbò lórílẹ̀‐èdè yìí, Independent National Electoral Commission (INEC), lórí bí wọ́n ṣe yọ alága ẹgbẹ́ wọn ìyẹn African Democratic Congress (ADC) David Mark nípò, àti pé ìtumọ̀ rádaràda kan tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ni wọ́n fún ìdájọ́ kóòtù tí wọ́n láwọn dì mú. Nǹkan tó hàn tí kò rújú ni, ṣùgbọ́n fún wọn láti lè fún un nítumọ̀ jákujàku láti fi lè tẹ́ ìfẹ́ inú wọn lọ́rùn ló fa ohun tí wọ́n fẹ́ ṣe yìí. Nígbà tẹ́ ẹ mọ̀ wípé ètò ìforúkọsílẹ̀ ń lọ, ìpalẹ̀mọ́ ìpàdé àpérò sì ń lọ, ẹ sì fẹ́ fi wá sílẹ̀ láì ní olórí kí a má bàa lè rí ìpàdé àpapọ̀ wa ṣe tàbí rí ìbò abẹ́lé tí yóò fún wa lẹ́ni tó máa dupò lórúkọ ẹgbẹ́ wa dì. Wọ́n ń ṣàwàdà ni, gbogbo wa ni a jọ ní orílẹ̀-èdè yìí, a máa fẹsẹ̀ òfin tọ́, bẹ́ẹ̀ la máa lo gbogbo ẹ̀tọ́ wa lábẹ́ òfin. Melaye ní àwọn ti gbé ìgbésẹ̀ òfin tako INEC, àwọn sì tún ti fẹ́ pe ẹjọ́ míì. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, a ti fẹ́ fẹ̀sùn ọ̀daràn kan àwọn òṣìṣẹ́ INEC nítorí ohun tí wọ́n ṣe yìí ìwà ọ̀daràn ni, ojú ọ̀daràn sì la máa jẹ́ kí ilé-ẹjọ́ fi wò ó, torí bí ẹni ṣe àìgbọràn sí òfin ilé-ẹjọ́ ni. Ó sọ̀rọ̀ síwájú sí wípé INEC ti ṣe ojúsàájú pẹ̀lú bí wọ́n ṣe ṣègbè fẹ́ni tí kìí ṣe ọmọ ẹgbẹ́ àwọn mọ́ nítorí lẹ́tà rẹ̀ tí wọ́n fi ń ṣèwàwù. INEC gẹ́gẹ́ bí àjọ kan ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ti gbè sí ẹ̀yìn lẹ́tà tí ẹni tí kìí ṣe ọmọ ẹgbẹ́ wa kọ, èèyàn tó jẹ́ wípé láti oṣù karùn-ún ọdún tó lọ ti kọ̀wé fipò sílẹ̀. Ó ní ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ níbi Honourable Nafiu Bala Gombe ṣe ń bá wọn dupò adarí nínú ẹgbẹ́ òṣèlú ADC nítorí òun kò mọ bí èèyàn tó finúfíndọ̀ kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ láti bí ọdún kan ṣe máa wá láti ibi tí ẹnìkan kò lérò láti pe ẹgbẹ́ òun kan náà lẹ́jọ́ pé wọ́n gba ipò aṣáájú òun lọ́wọ́ òun. Ó ní láti ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025 ní Nafiu Gombe ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ó ní òun ní ẹ̀dà ìwé ẹ̀rí tí Nafiu fi kọ̀wé fipò sílẹ̀ bí igbákejì alága ẹgbẹ́ ADC lọ́wọ́, àti pé ẹgbẹ́ tẹ́wọ́ gba ìwé tó kọ láti kúrò nípò, wọ́n sì fi tó àjọ elétò ìdìbò INEC létí bó ṣe yẹ kó tó di wípé àwọn yẹn náà wá fún wọn níwèé ẹ̀rí rẹ̀ lọ́jọ́ 10 oṣù kẹwàá ọdún 2025. Melaye ní ẹni tí kìí ṣe olóyè ẹgbẹ́ tàbí ọ̀kan lára àwọn apàṣẹ ẹgbẹ́ kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti wọ́ ADC lọ sílé ẹjọ́ tàbí láti máa sọ kiri wípé òun ni adelé alága àpapọ̀ wọn. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kódà ní ìbámu pẹ̀lú òfin ẹgbẹ́ wọn, Nafiu kìí ṣe igbákejì alága àpapọ̀, èyí tó lè tibẹ̀ sọ ọ́ di adelé alága. Gbogbo wa la jọ ní Nàìjíríà yìí, kìí ṣe àwọn tó wà nípò ni wọ́n ní, àwọn ará ìlú ló ní. A ó sì fi yé wọn wípé àwọn ará ìlú ló ní ìjọba àti pé Nàìjíríà tí gbogbo wa ní. ADC yóò kópa nínú ìbò tó ń bọ̀ yìí, a ó sì fẹ̀yìn Tinubu jọlẹ̀ lóṣù karùn-ún tó ń bọ̀. Melaye tún sọ̀rọ̀ síwájú sí wípé èèyàn kan tí ọ̀rọ̀ ipò agbára ká lára tí kò sì fẹ́ fi sílẹ̀ ní gbogbo ọ̀nà ni ààrẹ Tinubu jẹ́. Ààrẹ Tinubu fẹ́ kí ó jẹ́ òun nìkan lòun máa di ààrẹ, kò fẹ́ kí wọ́n ṣètò ìdìbò gan pàápàá, ó ṣáà kàn fẹ́ kí wọ́n gbé adé ààrẹ lé òun lórí ni. Ètò ìjọba tí wọ́n ń fọba jẹ ló fẹ́ kí a máa ṣe, kí wọ́n máa fi kíní ọ̀hún ṣe kábíyèsí níbi tí wọ́n á ṣáà ti máa gbé adé lé lórí. Ó ní ẹgbẹ́ APC ti wá rí ADC gẹ́gẹ́ bí alátakò tí wọ́n ní Nàìjíríà, bẹ́ẹ̀ ni ara tún ni wọ́n pẹ̀lú bí èrò ṣe ń ya wọnú ẹgbẹ́ àwọn. Ó ní òun mọ̀ wípé gbogbo wàhálà tó ń lọ lọ́wọ́ nínú ẹgbẹ́ ADC yìí iṣẹ́ ọwọ́ àwọn APC tó wà nípò ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹgbẹ́ ADC yìí, àwọn ẹgbẹ́ òṣèlú tó wà nípò ni wọ́n wà nídìí rẹ̀. Kì í tiẹ̀ wá ṣe ọ̀rọ̀ nípa ADC tàbí ẹgbẹ́ òṣèlú kankan báyìí, ṣùgbọ́n èèyàn jẹ́ sí ètò ìjọba democracy ni. Gbogbo ọmọ Nàìjíríà ló sì yẹ kí èyí ó ká lára, nítorí wọ́n ń ba ìjọba àwa ara wa lórílẹ̀-èdè yìí jẹ́ lọ nìyẹn. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́rú Wednesday ọjọ́ 1 oṣù kẹrin ọdún yìí ni àjọ INEC ní àwọn kò lè rí àwọn igun tí David Mark ṣe àdarí fún tàbí ìkángun ti Nafiu Gombe bí ẹgbẹ́ ADC mọ́
nítorí ìdájọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe lórí ẹgbẹ́ wọn lọ́jọ́ 12 oṣù kẹta ọdún yìí. Bákan náà ni àjọ elétò ìdìbò yìí sọ ọ́ di mímọ̀ wípé àwọn máa yọ orúkọ David Mark kúrò lójú òpó àkọsílẹ̀ àwọn. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.